níwájú lẹ́yìn òdì gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Lodo. Mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Lodo. Àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run nípa ìṣẹ̀ṣẹ̀ gbogbo wa ojú tẹ̀ fún wò àti títẹ̀ fún wò ọ̀rọ̀ kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Lodo TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Lodo TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ sí. Mọ́tẹ́lẹ̀ kan ní kò sí tí ń jẹ́ tẹ̀sánwó. Ànígbà. Wọ́n kò sí lẹ́nu. Ànígbà. Wọ́n ṣe sọ pé ẹnìkan náà gba ìsìlámù lọ́dọ̀ àwọn Sufi. Ta ló dà jù nínú oníṣúlẹ̀ àti onísárábí? Wọ́n sọ eléyìí lẹ̀ ẹ máa yẹ. Mo sì gbà lọ́dọ̀ sí i. Osman gbọ́dọ̀ fọ́ọ̀jẹ̀ lọ́dílẹ̀ náà ta láàrin. Amina. Kò dé mọ́kà. الشيخ عثمان بن فودي الفلاني. Ẹ dákun ẹ jẹ́ kí gbogbo wa gbọ́ kó o lè ṣe ká dábò sí pé Usman ibn Fodi. Alimun. Bàbá ní alimun onímọ̀ ni kí ṣe ká dábò tó bẹ̀rẹ̀ alimun. Kìí ṣe ẹlẹ́mọdé. Wafakihun. Ẹlẹ́kẹ̀jì fàkíhun. Sífàtù Mùsàlá bí Ismail Fáì. Akramakumullah. Ẹni tó lọ fíkìú. Oyè. Tí ẹ ṣe fíkìú wò ní jàgídíjàgẹ̀. Bìtì. Allah. Wàwá ìsùn wọ́n fẹ́ dákọ̀ àwọn èèyàn ńlá nínú oníṣúbílẹ̀ Haúsá ìdàpọ̀ èèyàn méjì nítorí àsìkò. Akramakumullah. Wọ́n ìsùn ẹ̀wọ̀ ṣé kàdébù ní Usman ibn Fodi Alimun. onímọ̀ Wafakihun. ẹni tó rọ́ọ̀sì yé Wawa'izun. olùṣèwà àṣìṣe èso níjà kìrìjà rẹ pẹ̀lú wàásù. Rabbin. Sẹ́ẹ̀rọ̀ yìí gbé ọ̀tọ̀ ní alimu ọ̀tọ̀ ní mọ̀rọ́bí mọ̀rọ́bí tún ẹni tí ń yí àwọn èèyàn. Allah. Ọ̀pọ̀lọpọ̀ yìí ẹ̀kẹ̀ jẹ́ alimu ni lẹ́yìn tẹ̀gbẹ̀rẹ̀ ayé lórí sárábí ẹ̀ṣẹ̀ mọ̀rọ́bí. Kí tẹ́lẹ̀ bí àṣẹ fáwọn èèyàn. Èèyàn mélòó lọ́tara yín dé? Padà máa ń sáàpù lọ́dọ̀ mi ni. Ẹni àwọn ẹni tí ó sì rọ̀ báyẹ̀ ànábì ọlọ́run bá wọn ròyìn ànábì. Sallallahu alayhi wa sallam. Wa muslihun. Wa muslihun kí ni mo pè é? Wa muslihun. Ẹni tí máa tún nǹkan sí. Allah. Kí lè rí túnṣe lẹ́kìrì àdìsí? Ẹ pa gbogbo ẹ jẹ́ ni. Ẹ fọ́ gbogbo ẹ̀ lójú pọ̀. Ẹ dàrú, ẹ bàá jẹ́, ẹ tún ká, ẹ júwe ìsìlámù bọ́lá òsì júwe. Ẹ wá ń gbéra yín lọ kóòtù. Ẹ̀yin náà lẹ́ni Abíọ́lọ́dì kóòtù. Náà lẹ gbé wá. Táwọn àfáà bá bẹ̀rẹ̀ kóòtù nílẹ̀ Yorùbá nínú àwọn kẹ̀kẹ́ rí ṣe lẹ́yìn sárábí 1990. Òun náà ni kí àfáà gbé àfáà lọ kóòtù nígbà tí orí yín lọ́wọ́. Intajun min intajatikum. Allahu akbar. Àwọn àlìyáàtì fẹ́ rí ṣe. Bàbá ṣe ká dáhùn tó ní. Waza'imun. Allah. Ẹ túmọ̀ ní pé eléri ni Usman ibn Fodi. Waqa'idun. Aṣíwájú ogun ni wọ́n. Ọlọ́yẹ mélòó lọ bá já? Ẹnìkan ọba ṣòkòtò sókè ọ̀pọ̀ sí ṣé tọ́kẹ̀ wálẹ̀ Yorùbá. Allah. Ọlọ́run sì bò yín. Láàárín ìyàwó ẹlẹ́pọ̀ ni wọ́n ń dà àwọn eré yóò. Àwọn súnmílẹ̀ ní tún. Àwọn súnmílẹ̀ ló tún fẹ́ sí wọn o. Àtàrà àwọn onísúfí lè yẹ ọlọ́sùn ti di mùsùlùmá. Allahu akbar. Kìí sára wọ̀. Kọ́ ìdùnnú. Qaidun. Àfa àwọn Usman Fodi jagun
jagun ẹ̀sìn ẹ̀yin ológun ẹ̀sìn kan dáadáa tójú kẹ́ ẹ máa gbé yẹn lọ kóòtù. Wa amirun ẹ̀wọ̀ ẹ̀tú ẹ̀gbẹ́ dáwọ́látò ìsìlámíyà ó tún dọ̀ba. Usman bin Fodi. Wa hakimun gómìnà tún hákì. Gómìnà àwọn wìláyàt. wa imamu Ideology Usman bin Fodi ẹ̀gbẹ́ nínú ẹ̀ńtà ló Nàìjíríà dèrè. Ó sì tọ́gbà kéwù mùrídìí sí Sheikh Abdulkadir. Dasallahu sirra. Wa imamun aṣíwájú ẹ̀sìn ni. Bal huwa ummatun wahdahu. Ẹ̀wọ̀n sí káàdà wọ́n gbé ipò ànábì Ibrahim. Alayhi salatu wassalam. Àpẹẹrẹ ànábì ọlọ́wọ́. Àpẹẹrẹ ànábì tó lálásìgbọ́ ni ọ́ kò yé ọ. Ẹ jẹ́ ká bẹ́lẹ̀ òṣèlú ẹ̀kọ́. Akramakumullah. Bàbá wa Nasiru Kabara. Allahu ta'ala anhu. Ó Sufi ni wọ́n. Wọ́n dáná kéwú lẹ̀. Àwọn èèyàn tara lé kéwú wọn. Wọ́n mọ Ọlọ́run, wọ́n mọ Ìsìlámù. Wọ́n sì káàkiri ayé pẹ̀lú mímọ́. Wọ́n kọ tíra ìlú káfíńtà àrọ̀bíyà àpọ̀ orílẹ̀ kìrìjì jáde àsùdíyà pẹ̀lú wọn. Wọ́n sì kà sílámù ká. Àfi káàpọ̀ orin tọ́lọ̀ ṣe fún wa ní ìjìnlẹ̀. Ẹ̀rí tó yẹ kẹ́ promote ideology Nàìjíríà máa promote ideology wàbíyà Nàìjíríà wàbíyà. Ẹ wá jẹ́ ká lọ́wọ́ lọ́wọ́ Ṣéwù Sàláàtì. Ṣéwù Mudirul ta'ala. Ẹ wo èèyàn tí Ṣéwù Sàláàtì sọ ní Mùsùlùmí ní Mùsùn lẹ́kọ̀ọ́ lábẹ́kúta. Ẹ wo èèyàn tó dára Ṣéwù Sàláàtì di Mùsùlùmí. Láwọn kèfèrí páàlì. Ẹ wo iye mọ́sálásí. Mùrídìí Ṣéwù Sàláàtì mélòó ni ọ̀kan mọ́sálásí? Wọ́n gbọ́wọ́ Sufi, wọ́n gbọ́ pàwọn èèyàn jọ nínú Islam. Wọ́n gbọ́wọ́ Sufi, wọ́n gbọ́ bí Islam yé àwọn èèyàn. Ṣéwù Sàláàtì náà ti di ummah. Allahu ta'ala anhu. Lẹ́nu rẹ̀, ẹwà dúró èèyàn tó di àfà. Ẹwọ́ onísúfì ni wọ́n. Ẹwọ́ bàbá wa Muhammad lọ́jà bọ̀rọ̀. Alimul kabir. As-Sufiyyul jalil. Rahimahullahu ta'ala. Onísúfì ni wọ́n. Ẹwà wà dúró èèyàn tó kéwú níwájú wọn. Ẹwọ́ bàbá tó bí bàbá wa Ali Tabata. Allahu ta'ala anhu. Onísúfì ni wọ́n. Kódà ọ̀pọ̀lọpọ̀ èyí dábẹ̀rẹ̀ ayé ní Sálábí ẹ̀kẹ́wù níwájú wọn. Ẹ̀ka díìsì lọ́dọ̀ wọn. Ẹ wá dé lónìí, ẹ sọ̀sọ̀ ìhù, ẹ dọ̀ áfà. Àwọn aládìísì lọ́jọ́ kẹ́yìn ò tí ì máa lọ jámíà ní bàbá wa Jàbátá wà. Radiyallahu ta'ala anhum jami'an. Ọ̀yá o, àwọn onísúfì tó fojú wọn. Ẹjẹ́ lọ́dọ̀ bàbá wa Àgbáríkì Jọba. Radiyallahu ta'ala. Bàbá wa Sheikh Abubakar Siddiq àgbàtórí ìtọ́ dáàmà. Akramakumullah. Onísúfì Tìjàníyà ni wọ́n. Tó yanjú. Tó sì yanjú. Ọmọ ilé kéwú wọn àti wúlò táwọn ọmọ kéwú wọn wúlò fúnlẹ̀ Yorùbá fún ẹ̀sìn Islam ẹ̀ tí pòdútì irú ọmọ kéwú wọn bẹ́ẹ̀.
ẹ jẹ́ ká mú kùsì ọmọ kí ó bí ti bàbá àgbàdìgbò. Ẹ̀mú wa. Ẹ jẹ́ lọ sọ́dọ̀ bàbá oníwà pẹ̀lẹ́. Bàbá onísùúrù. Bàbá ní máa sìn gbá. Bàbá wa ní máa sìn gbá. Ẹ̀rú náà dáadáa. Bàbá wa ní máa sìn gbá. Wọn ò gbé Sufi sójú. Onísùfí ni wọ́n. Wọ́n sì gbà nínú tàríkàtì kàdìríyà. Nítorí pé àfa àwọn kàdìríyà ni wọ́n. Bàbá wa ṣe dájú àdábì. Ẹ wo adúrú ọmọ kéwú tí bàbá wa ṣe kàwé jílẹ̀ àdábì tí wọ́n ní lágbàáyé. Kò sílùú tó lè dé tó lè gbọ́mọ kéwú ṣe kàwé jílẹ̀ àdábì. Bọ́ ọba dé Amẹ́ríkà ọgbọ̀mọ kéwú wọn. Òde Germany. Ọgbọ̀mọ kéwú wọn. Òde London. Ọgbọ̀mọ kéwú wọn. Òde Tokyo. Ọgbọ̀mọ kéwú wọn. Senegal. Ọgbọ̀mọ kéwú wọn. South Africa. Ọgbọ̀mọ kéwú wọn. Sí ilé òde láyé tó ní bá wọn. Gbogbo ẹ̀yẹ oní kátàbí ẹ̀wà nínú ọmọ kéwú bàbá wa nínú ṣùgbọ́n. Allah tí ó dàrú yọ́ra rẹ kó mẹ́ káwọn sàtífíkẹ́tì wọn kó lọ́dọ̀ rẹ. Ẹlẹ́ẹ̀kẹrin káwá lọ sí ọ̀dọ̀ rọ́ìmọ̀lá òǹkà ààrẹ. Àdàmà ní ìkàlíwò. Rọ́ìmọ̀lá òǹkà ààrẹ. Àdàmà ìkàlíwò. Rọ́ìmọ̀lá òǹkà ààrẹ. Bàbá Lágége. Ògúnlógógó tí ń dákọ́ lẹ́nu pé. Bàbá tí yóò kó nínú òkùnkùn àìmọ̀kẹ́. Ìdọ́lẹ̀ mímọ̀. Bàbá Majesty. Bàbá Dakatir. Bàbá Parafis. Bàbá Katibi. Bàbá Kọ́ọ̀dì Kùjọ. Bàbá Àrímọ́tì Ìsìlámíyà. Bàbá Kùtà. Bàbá Rufas. Bàbá Kùtọ́. Bàbá Ṣuara. Bàbá Bàtìsí. Bàbá Rùlọ́bọ̀. Bàbá Rùfàá. Bàbá Rùlọ́bà. Rọ́ìmọ̀lá òǹkà ààrẹ. Àdàmà ṣe ìkàlíwò. Ẹjọ́ ń dára. Rọ́ìmọ̀lá. Tí wọ́n pa bàbá yìí, tí wọ́n bá kó àwọn ọmọ kí wọ́n kó nílẹ̀ Yorùbá kò sí kankan wọn. Kò sí kankan náà. Ṣé bí primary school ẹ̀ ń dálẹ̀? Ilé ìwé lẹ̀ ń dálẹ̀ ẹ̀ ń gbọ́dọ̀ burúkú àwọn èèyàn. Ẹ tún ní àwọn ọmọ bíi tàbí ọlọ́dọ̀bìnrin. Àmọ́ wọn ọ̀dá àmọ́ owó oṣù wọn túmọ̀ ẹ̀. Gbogbo àwọn bàbá yìí wọ́n kọ́ àwọn èèyàn nítumọ̀ kó tó gbé ṣe rí wọ́n kó fáírọ́ọ̀sì ṣe. Wọ́n kó rahimahumullahu jami'an. Rahimahumullahu jami'an. Kò sí tí onísùfí lọ́lẹ́tọ̀ọ́ láti wẹ̀yẹ̀ sínú Islam. Oṣùfí ló lẹ́tọ̀ọ́ láti wẹ̀yẹ̀ sínú Islam.
tó bá wá ró ní Sufi tó bá ró ní Salafi ládùúgbò rẹ̀ ní kóhun náà wẹ̀yẹ̀ sínú Islam. bá ló ń Sufi tó bá pọ́n Salafi náà lórí ní kóhun náà wẹ̀yẹ̀ sínú Islam. àwọn ò ní kó sínú orú tóhun kó sí. àwọn ò ní wí kàtìkàtì ráhùn ohun tí wọ́n ń wí nì. sọ ti yẹ ibo lè rẹ́ sẹ́ wọnú Islam. sọ ti yẹ ọ nísìnyí bó lè yẹ tí wọnú Islam. àwọn méjèèjì bẹ́yà máa ní bẹ́yà bí máa wọ̀ tá bí máa wẹ̀yẹ̀ sínú Islam. Alhamdulillah, ọlọ́run kó mẹ́sà járí àwọn àlùfáà wa pẹ́, àlékún ẹ̀mí gígùn, ọlọ́run kó bá wa ṣe fáwọn àlùfáà wa, àlékún àlàáfíà, ọlọ́run kó bá wa ṣe fáwọn àlùfáà wa, bá a ti ń gbádùn wọn lọ́sàn-án, lóru, ní gbogbo ìgbà, lẹ́wọ̀n òsinmi báyìí tó jẹ́ pé lérí kérí wa kó fẹ́ wọ́ kó fi lè dúró déédéé, wọ́n wá ń ṣe wàhálà lọ́sàn-án wọn lóru wọn, ọlọ́run fíafíà, ọlọ́run má jẹ́ wọn mọ́ o, àlàáfíà mú ọpọlọ báwa ṣe báwọn àlùfáà wa, àlàáfíà mú òrí báwa ṣe báwọn àlùfáà wa, àlàáfíà sísọ báwa ṣe fún wọn, àlàáfíà lílọ bíbọ̀ ọlọ́ba ṣe báwọn àlùfáà wa, wọlé àtànẹ́bùwà Muhammad, wọlé àpéwọ̀ lójú táwọn ẹni tàná bẹ̀rẹ̀ látọ̀jú bàbá wa àgbà lágége, wọ́n ló tó tì wọ́n ọ̀dá wọn dáṣẹ́ wọn, àwọn àlùfáà wọn láàyè yìí náà ọlọ́mọ dá wọn dára wọn, àwọn àlùfáà wọn láàyè yìí náà ọlọ́mọ dá wọn dára wọn, wọ́n ló ti ń tì wọ́n lẹ́yìn láti jẹ ẹ̀ta àná wá títí dè ní ọlọ́mọ padà lẹ́yìn wọn. Bí wọ́n ti wọ́n ń ṣe yìí, àwọn kan dúró tí wọ́n fẹ́ ṣe kàátàn wọn, ọlọ́mọ pa wọn ò jẹ́ kí wọ́n máa bẹ, tí wọ́n bá wá ń bẹ, jẹ́ kí àrà tí bàbá wọn dá lójú wọn, jẹ́ kó máa pa wọ́n lẹ́kọ́, jẹ́ kó máa bà wọ́n nínú jẹ́, kí wọ́n wá kú tòǹtì bínú wọn. Lápàdíjà akọ́ńbí ìlàfì. Allahu mẹ́ta abẹ láti bàbá Mọ̀lánà Sheikh Adam pé kí á ní gbogbo àwọn òkú àwọn àlùfáà wa bisimilahi kulu huwa Allah. Bisimilahi.